onírúurú ohun gbogbo nígbà tá kókó wà fún nípele nípele látàyè abẹ́ orí ìgbà kan ti lọ òmíràn làwà yìí ìgbà kan á tún dé ẹ̀dá kan ò lè lólé ayé gbọ́ onírúurú ohun gbogbo nígbà tá kókó wà fún nípele nípele látàyè abẹ́ orí ìgbà kan ti lọ òmíràn làwà yìí ìgbà mìíràn á tún dé ẹ̀dá kan ò lè lólé ayé gbọ́. Ṣùgbọ́n nísàyí ẹ̀rọ amúnáwá ìgbàlódé ìgbà kan rí ọwọ́ la fi fọṣọ ìgbàlódé kò darí bẹ́ẹ̀ mọ́ nísàyí ìgbàlódé ìgbà ara làbúrà ìgbàlódé báyé ṣe yí ó yẹ ká máa báyé yí ìgbàlódé ẹni tí ò báyé yí á padà báyé lọ gbé ìgbàlódé. ẹ̀rà alábòsí ẹ̀dá tó pàdé gúngún tó ń kí ara ọ̀run kẹ̀kẹ́ pé ó kọ ọjọ́ méjì mẹ́ta tí a ní o ṣàìmọ̀ pé Akíndé Adédáni fẹ́ yẹ káyé mọ̀ pé òun mẹni tó wà nú ẹ̀kú ni òun fi ń kí yín kulé sórí àkọ́tún ètò ìgbàlódé àti ìrírí show lórí Sunmy Crown TV a wà lórí YouTube a wà lórí Facebook a wà lórí Instagram a wà lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo tún ní àlejò lórí ètò lónìí ni tàwálà àlejò mi gbajúgbajà olórin ni wọ́n tí wọ́n bá dé wọ́n wá fẹnu ara wọn ṣàlàyé ìrírí wọn lórí ètò ìgbàlódé àti ìrírí show mo kí gbogbo àwọn tí yá jọ mú ètò yìí wá sí ojú ìwòran yìí torí èrò pọ̀ lẹ́yìn lẹ́gálí gan fúnra rẹ̀ èrò ní lọ́tọ̀ mo kí gbogbo àwọn kírò pátápátá o mo kí àwọn olórin àwọn onílù mo kí gbogbo yín a máa ju àṣẹ o láṣẹ ọba adẹ́dá àṣẹ̀dá ní tàwálà àlejò mi ń wò mí mò ń wò wọ́n ẹ gbọ́ wìrìwìrì ta làlejò mi ẹ̀yin onílù ẹ bá mi fi torin tìlù tí fọ́n ẹ bá fi gbé àlejò mi wọlé kàn máa wọlé bọ̀. ó ti gòkè ó máa ti gòkè òkè àgbà tí omi gùn kórí jẹ́ kó pẹ́ láyé ó ti gòkè ó máa ti gòkè ó ti gòkè ó máa ti gòkè òkè àgbà tí omi gùn kórí jẹ́ kó pẹ́ láyé ó ti gòkè ó máa ti gòkè àgbàdo tí lẹ́yìn òun ẹ̀yìn tí a bá ń pọ̀ máa ń ṣàmàlù kó bá gé. Àlejò mi akíyẹn káàbọ̀ sórí ètò wa o mo rò pé bó bá ní èèyàn jó lórin ó yẹ kó tún mọ jójó báwo ni ti ń yé wá rí bẹ́ẹ̀ mo rò pé pa mí láyò ni. ìjọ yẹn ò tí ì wọra ni. kò tí ì wọra àbí inú ìlú ni ò tí ì wọra. ìlú yẹn ṣe ọ̀pá ṣiṣẹ́ bẹ̀rẹ̀ ni. ọ̀dà ẹja ṣe báyìí ẹja àti ibi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n wò wá lọ́wọ́lọ́wọ́. mo kí ọkùnrin mo kí obìnrin mo kọ́ ọmọdé mo kágbà pé a kú tí ìkànnì tí a wà nú ẹ̀ yìí o àti pé a tó kú ìwọ̀nba tó kókò ọdún yẹn parí ẹ̀rín ayọ̀ la máa rí o. kí lorúkọ yẹn bá mi dárúkọ yẹn ní kíkún. orúkọ tèmi ni Chief Dr. Kamoru Adigun Ọláwálé tí gbogbo ayé mọ̀ sí Adigun Agége
kí ni iṣẹ́ yín? ìgbàlódé ni mo bá lọ o ìgbàlódé àti ríṣò ni mo bá lọ o èmi ò ní kọ́yìn sí o ibi táráyé kò wájú sí o ìgbàlódé mo bá lọ. Onífújì ni mí tí mo tún jẹ́ alága onífújì Agége. Tí ẹ jẹ́ alága gbogbo àwọn onífújì Lágége tí a mọ̀ sí Foman. Bẹ́ẹ̀ni. Ṣe rí ìrírí yín nídìí iṣẹ́ yín, òun la fẹ́ gbọ́, la fẹ́ mọ̀, la fi gbé yín wá sórí ètò. Ẹ jẹ́ àti ibi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ ọmọ ìlú wo ni yín? Actually wọ́n ní èèyàn ní okun onígungun kó máa níbi tó gùn ti gùn wá. Ọmọ Agége ní bíbẹ̀ tí ọmọ Abẹ́òkúta ni bàbá mi, ìyá mi lọ́wọ́. Ní Ọ̀wọ̀. Bẹ́ẹ̀ni. Londo State. Bẹ́ẹ̀ni. Àwọn iléèwé wo lẹ wà lọ lẹ́sẹsẹ? Mo lọ primary school, mo lọ secondary school lọ́wọ́ kí n tó padà sí Agége. Ẹ dárúkọ àwọn iléèwé yẹn fáǹfààní àwọn tí wọ́n bá ń wò yín tó ti ń wò pé ṣé òun ni àbóhùn kọ́? Mo lọ sí Ansarudé primary school lọ́wọ́, which is Ọ̀gbọ́nmọ, ìyẹn lọ́wọ́. Mo lọ secondary school ní Ìjẹ̀bú community high school lọ́wọ́ kí n tó wá sí Agége. Ibi tí ìwé yín dé dúró ń gbà yẹn. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe díẹ̀ nílùú Ọ̀wọ̀ náà. Mo ṣe díẹ̀ o. Tá bá ní ẹ fèdè Ọ̀wọ̀ kí àwọn èèyàn ní ìsinsìnyí, ẹ lè fi kí wọn. Mo gbọ́ ní mi ò lè kọ́ torí pé voice orin mi ni ò jẹ́ kí n ráyè lè tún lè lo èdè mọ́ bẹ́ẹ̀ tí mo gbọ́. Ọ̀dà nígbà tí ẹ wá ṣetán lọ́wọ́ ẹ dèrò Èkó. Bẹ́ẹ̀ni. Ṣé bàbá àti màmá ló wà lọ́wọ́ ń gbà yẹn ni? Bàbá àti ìyá ló wà lọ́wọ́ bẹ́ẹ̀ tí wọ́n ní ọ̀pọ̀lọ́ ní tábà débi rùkáfò torí takuntakun ni bàbá mi ló fi jẹ́ wípé tí wọ́n ní tí ò bá tí kúrò níbi tán ti bí pé kò tí lè rí ọmọ bí. So ìyẹn mo sọ pé ọ̀pọ̀lọ́ ní tábà débi rùkáfò ìyẹn la fi dọ́wọ́. La fi dọ́wọ́ ká tó wá padà sí Agége. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kí n tìbí pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ lórí àwọn béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Báwo ni iṣẹ́ fújì wá bẹ̀rẹ̀? Ṣé láti ìlú Ọ̀wọ̀ ni àbí ńgbà tí ẹ dé Èkó padà? Ṣé mọ̀ pé mo sọ pé láti ilé kéwú ni mo ti ń jíwèrè torí láti inú Àwẹ̀rẹ̀. So ìgbà tó wá di pé mo padà sí Agége padà lèmi náà wá tó wá continue. Even though mi ò tiẹ̀ lọ school mọ́ torí mo ti ní àwọn èèyàn tó yẹ pé àjọ ń jíwèrè kiri tó yẹ pé wọ́n ti gbà mí lọ́gàá tí mo ti lead tó dẹ̀ ń tẹ̀lé mi lẹ́yìn. Gbogbo ìtànsán àti tó bí ọdún mélòó báyìí? Kì í ṣe ọmọ ìyá 40 something. 40 something plus. Tàbá bù kéré sí i. Ẹ ti wá ṣe àwọn orin tó mélòó? Wọ́n ní bá àbárẹ́ ní bálà bá ọ̀bárẹ́ ní ìbálà tó jólùrù ọ lọ́wọ́ ká tó dépò ọ̀la a ṣe wàhálà o ṣùgbọ́n tá a bá rẹ́ ní ìbálà tó jólùrù ọ lọ́wọ́ kíá ní a dépò ọ̀la láì ṣe wàhálà. Ẹyọ kan péré mo ti ṣe. Ẹyọ kan. Bẹ́ẹ̀ni. Ṣé olùrànlọ́wọ́ ni ò sí ni àbí ẹ̀yin lẹ́ ń wò pé àsìkò tọ́lọ́run bá tó ṣe? Ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé Ọlọ́run ni torí nígbà tí a ti ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fújì kò sẹ́nìkan àfọlọ́run torí gbogbo àwọn kan tá a bá lọ bá wọn á fẹ́ gbá wa kọ́ ilé gbá wa lójú kó gbá wa nímú làwa kú dúró dìgbà tọ́lọ́run máa fi dá wa láre. Èyí tí ẹyọ kan tí mo ṣe náà fún ara mi ni èèyàn kan ló ṣe yóò ṣe Ọlọ́run. Ó dà tá a bá ní ká wò ó àwọn ìrírí wo lẹ ti ní ìdíṣẹ́ fújì tó jẹ́ pé tẹ bá jókòó tẹ bá wò báyìí inú yá máa dùn wípé mo dúpẹ́ pé mi ò fàkókò ṣòfò? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìrírí pọ̀ nú ẹ̀ o. A dúpẹ́ wípé aburú tó wà ń bẹ̀ ó ti fò wá dá. Àì máa gbọ́ yẹn náà o torí lára àrírí ni. Torí àkọ́kọ́ ni wípé inú mi dùn pé mo jẹ́ ọmọdé fújì. Mo dúpẹ́ wípé ìkànnù ní fújì ni mí torí pé níwọ̀n àgbà tí à ń ṣe nígbà yẹn onífújì tó bá fẹ́ kọrin nígbà yẹn ó máa lo gbàdí ló fò pa. Nígbà yẹn kó o tó lè sọ pé o fẹ́ kọrin bàbá gan kò gbà fún mi by fire by force ni mo fi sápò ńlé
so èmi náà fúnra mi náà nígbà tí mo ti wá mọ̀ yìí pé iṣẹ́ yìí iṣẹ́ takuntakun ni kò wá di òde ìní tó di pé ó ti wà so nígbà táwa ń jí wéré ńgbà yẹn à ń lò fúnpá à ń lò gbàdì ká tó lè torí lórí ẹ̀jẹ̀ kápẹ́ ẹ̀jẹ̀ ìgbà mi ká lọ sóde eré kápẹ́ ẹ̀jẹ̀ la fẹ́ sọ ni bẹ́ẹ̀ tìgbà tọ́lọ́run wá sọ pé òun dé lénìí òun ló gbé mi dé ipò fújì Agége lénìí. gẹ́gẹ́ bí ẹ̀yin sọ àmọ̀pọ̀ ọmọ líle ló ń kọ fújì ìrọ̀lẹ́ àbóòtọ́. bẹ́ẹ̀ ni. nígbà tí ẹ̀ ń jí wéré ńgbà yẹn tẹ wá fẹ́ yí sí fújì kí ni bàbá àti màmá sọ ńgbà yẹn. bàbá àti màmá wọn ò gbà ó bẹ́ẹ̀ tèmi mo sá kúrò lé o. ẹ̀yin lẹ sá kúrò nílé. mo sá kúrò lé ni o. lẹ́yìn ìgbà tẹ sá kúrò nílé yẹn ló di pé tẹ bá ń lọ òde rí ìfúnpá ìgbàdé nǹkan kan. mi ò kọ́kọ́ mọ̀ mi ò kọ́kọ́ kàǹtì ẹ̀ bẹ́ẹ̀ tìgbà tó ń dáná yá mi lèmi náà wá sáré. àmọ́ ní ìsìn náà ẹ̀yin ń dira o. ayé ti lajú. bàbá yìí lajú náà láàrin mi àti yín bẹ́ẹ̀ yìí jókòó bàbá ní ẹ káṣọ sókè àní bá nǹkan kan lápò bíi tíra bí bóyá ìtẹ́ dè máa pa. nǹkan tó ṣẹlẹ̀ ní pé láwọlẹ̀ wà lálàkù wátà lókù tá à ń lò ó sí kò sí agbára kan kò sóògùn kan kò sí àyíkọ́rẹ́ bí òṣèlú ọlọ́run. láàrin mi àti yín ni ọ bẹ́ẹ̀ni láàrin mi àti bẹ́ẹ̀ni yín láàrin mi àti ẹ̀mí àti yín náà ni. ọ̀dà ká wá kí gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ń wò wá lọ́wọ́ tí wọ́n ń gbádùn ètò yìí ètò ìgbàlódé àti ìrírí show lórí Somi Crown TV a wà lórí YouTube a wà lórí Instagram a wà lórí Facebook a wà lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ẹ bá ní ohun tí ẹ fẹ́ bá wa sọ ẹ fi sí under comment section a rí a dá yín lóhùn ẹ máa bá wa share program yìí ẹ máa bá wa bo kó lọ fà ẹ máa bá wa bo kó lọ síáṣíá káwọn tí ò mọ̀ ń pa ẹ̀ kán lè tètè máa gbọ́ báyìí pé wọ́n miss kí n padà sí ọ̀dọ̀ àlejò mi Chief Adigun Kamoru láàrin ìgbà wo sígbà wo lẹ di alága Fullman ti Agége. káàbù ṣọ́ọ̀tì kí n tó jẹ alága mo ti bá ṣíàmà bíi mẹ́rin mo kọ́ ti ṣe task force fọ́dún méjì fún ẹgbẹ́ Fullman Agége yìí lẹ́yìn mo ṣe wá ṣe secretary fún ṣíàmà mẹ́rin fọ́dún mẹ́jọ. ṣíàmà mẹ́rin ìkarùn bẹ́ẹ̀ kò sí rọ́ńbẹ̀ pẹ̀lú ọdún tí ẹ̀ka yẹn. so ìkarùn bẹ́ẹ̀ ló lọ́dún mẹ́sàn-án ìyẹn ló dìde wá bá mi nílé wípé ìwọ ni oyè ìwọ ló kàn mo ti sọ pé mi ò fẹ́. o sáfẹ́ ẹgbẹ́ tó. Chief Adigun Kamoru ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ yín ǹjẹ́ ó ní onífújì kan tẹ́ ẹ̀ ń wò wájú láwọn àsìkò kan tó dẹ̀ wọ̀nyí pé tọ́lọ́run bá dẹ̀ lè gbé yín pàdé ẹni yìí o ó yẹ kó lè ṣàwọn kan tí mò ń fẹ́ fún mi àbẹ́rí ìtẹ́ ti lọ bá rí tó jẹ́ pé ó padà já yín kulẹ̀ tó dẹ̀ dùn yín dé gógó ẹ̀mí. ọ̀rọ̀ lálẹ́ bí mi yẹn o bẹ́ẹ̀ tí nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò tí ì lọ bá inú onífújì wa kan tó mìlàkà tí mo lọ bá yí pé bóyá kó ràn mí lọ́wọ́ bí ó ṣe wí pé ìgbà tí mo pé ọdún kan ní lórí àléfà Agége Fullman tí a lọ sọ pé ta la fẹ́ pèpè tó lè bá wa púùlù crowd ọdún kan lórí àléfà ìyẹn ni lọ́fi lọ bá Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá Ọlọ́run bá mi lọ́rẹ́ mi wọn. wọ́n dẹ̀ jẹ́ yín gbà yẹn. wọ́n jẹ́ wa ká tiẹ̀ sọ wípé èmi àti MS tó jẹ́ mẹ́mbà mi lágége àtàwọn ìlàkà ìṣánáàkì máa ń kó lálọ́ba bẹ́tì bó ṣe lè wọ́n kó rí abẹ wọn fún assistance ọ̀ṣà nìkan ló mọ òye kan báyìí wá ó tán tí mo lè sọ pé mo dé iwájú ọ̀gá ńlá yẹn. irú bóyá jẹ́ iṣẹ́ kan náà lẹ́ ń ṣe ebi kẹ lọ mú iye kan wá yẹn bó tilẹ̀ òun kó kéré mọ́ bó ti jẹ́ pé iṣẹ́ kan náà lẹ́ ń ṣe ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lójú ti yín ni o ṣé tẹ́yìn náà bá wà ń pò yẹn lè ṣe bẹ́ẹ̀. gbà tí mo padà délé many member ló sọ̀rọ̀ but àwa náà ń gbàdúrà wípé káwa náà débẹ̀ so mi fẹ́ pé ká tú ìrànà ẹ̀kọ́ jábí. tá a bá dé yẹn àánà tí mo ta fẹ́ mú láàrin yẹn ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀ Chief Adigun Kamoru táwa ní ká wò ó lágége tẹ̀ jẹ́ alága lé lórí àwọn wo lè lè tọ́ka sí pé ọmọ Agége ni wọ́n àwọn náà dẹ̀ ń ṣe dáadáa.
àkọ́kọ́ ni pé ọmọ Agége pọ̀ abínú wáyé ọmọ Agége ni wọ́n dẹ̀ ṣe chairman before èmi ọ̀gá mi ni ọ̀gá Ṣẹ̀fí Àlàó Kàbá Ìgbà kọ́lọ́mà fún lálàáfíà tó pé ọ̀gá mi ni ọmọ Agége náà ti rúlù ó wá tí wá dórí MSc kọ́lọ́mà fún náà lálàáfíà pẹ̀lú Sáfẹ́jọ́ Àmàmà so àwọn tó jẹ́ pé tọ́jọ́ máa Agége àwọn nìyẹn tó jẹ́ pé àpọ̀ lọ́bẹ̀ o tí má ní kí n máa ka ilé akún o. ilé akún pé ògo pọ̀ l'Agége. ìṣáná kí mùtáyẹ́tì rẹ̀ bọ̀ gbogbo apọ̀ rẹpẹtẹ tàjọ àjígìjàgà gbogbo apọ̀ lọ́bẹ̀. lásìkò tí yín kí làwọn kan tẹ̀lé tọ́ka sí pé gbogbo àwọn alága tó ti jẹ sẹ́yìn àsìkò tèmi ni àwọn ilé ìṣẹ̀lẹ̀ tó jẹ́ ìyàtọ̀ sí gbogbo àsìkò yẹn. gẹ́gẹ́ bí mo yẹ sọ pé mo ti sáfù àwọn èèyàn kan before kí mi tó kọ́ mi kan tó wá sọ pé kí wọ́n á ṣèjọba torí oyè yìí wọ́n ń ra fọ́ọ̀mù ni kan tó di bóyá a máa dìbò kẹ́ tó wọlé bẹ́ẹ̀ tí ó dìbò ó ti wọlé náà ṣe fẹ́ mi so bẹ́ẹ̀ ni wọ́n kàn fà mí lọ́wọ́ sókè níjọ́ yẹn Sáfẹ́jọ́ Àmàmà náà wà ń bẹ̀ òun ló sọ fún mi wípé ọ̀gá mi ẹ̀yin lẹ́jẹ́ kí n ju wọnú ẹgbẹ́ fún Agége ó tọ́ sí ní pósì ok gbàtí mi lè wá dórí mo wá béèrè question kan lọ́wọ́ gbogbo wọn wípé hello ẹ ti ní kí n ṣé kì í ṣe bóyá máa jó lọ mò ń wẹ̀ yẹn lẹ́fẹ̀ẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ebi ọ̀pá mímí òyò máa withdraw oyè yín o wọ́n ní àwọn wà pẹ̀lú mi wọ́n dẹ̀ dúró tì mí ìyẹn ló fàtẹ́ pé èmi náà wà ojoojúmọ́ fi gbé ọpọlọ kalẹ̀ ohun tí àwọn ọ̀gá mi tí wọ́n ti lògbà síwájú mi tí wọ́n ò ṣe àbí tí wọ́n bá dé tèmi náà wọ́n fẹ́ ṣe ọ̀tún mo wá bẹ̀rẹ̀ nǹkan ọ̀tún tí mo kọ́ ṣe ni pé mo gbé eléré tó mìlàkà wá sílùú Agége láti ṣe ọdún kan Agége Fullman mi lórúkọ ẹgbẹ́ Fullman lórúkọ Agége Fullman ìyẹn number one. ẹlẹ́ẹ̀kejì mo wá rìnrìn yẹn pẹ̀lú àwọn olóṣèlú tó mìlàkà nílùú Agége tí wọ́n kàn lè mọ̀ pé ẹgbẹ́ Fullman wọ́n wà lókè bí ọ̀gá wa speaker ọ̀gá wa Wálé Ahmed Jubi anko kàn mọ̀ pé ẹgbẹ́ Fullman àwalẹ̀ entertainment láìsí wa nílùú ìlú ọ̀hún máa kàn ni so ìyẹn ni mo wá ìgbésẹ̀ yẹn mo wá tó wá ń wò pé kí ni mo tún lè ṣe again èmi ni mo lè sọ wípé àkọ́kọ́ rè lẹ́lẹ́kejì náà wípé kàlẹ́ndà alága tó máa kọ́ ṣe kàlẹ́ndà fún Agége Fullman I'm the one. so gbogbo ẹ̀ mélòó ni máa fẹ́ kà ìwọ̀nba tí mo lè sọ ni ẹlẹ́kejì náà tó wá tún dìbò fún mi again tó sọ pé kí n tún wọlé ẹlẹ́kejì mo ti lọ́dún mẹ́rin kọjá o another year mi ni mo tún bẹ̀ lọ́dún yìí another 4 years. àwọn ìṣòro wo lẹ ti kojú látọ̀dọ̀ ọmọ ẹgbẹ́ ti yín báńdì yín tẹ̀lé tọ́ka sí pé ibi ẹ̀ ti kojú kọjá. ìṣòro pọ̀ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí èèyàn bá wà ní ipò kan àkìtàn ni o ẹni tí ò tó yàn awẹnu sí yàn inú mẹ́mbà mi náà ni tá a bá ní kọjá kájọ kódà papọ̀ kájọ ṣe báyìí ẹlòmíì nínú wọn ló máa ní rán kì í ṣe gbogbo àwa tá à ń kọrin lágége kọ́lájọ ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ yìí. kí ló dé. so bet àwọn tí àjọ ń ṣèjọba àwọn náà mọ̀ pé ìmísí Elédùmarè ń fẹ́ sí gbogbo àwa tá àjọ ń ṣe ẹgbẹ́ torí orí ẹgbẹ́ ń pèsè fún gbogbo wa generally. àwọn ọmọ ẹgbẹ́ tí ń gangan pé Kamoru Adigun and his Fuji organization. bẹ́ẹ̀ni tó jẹ́ band boys mi. tó jẹ́ band boys mi jẹ́ ní àdójúkọ kọ̀ọ̀kan látọ̀dọ̀ wọn rí. ó pọ̀ but many band mi ti yapa lẹ́yìn mi lẹ́gbẹ̀ẹ́ tó ti lọ ń dáṣẹ́ sí o. so before ṣẹ́dẹ̀mọ̀ mo ti sọ síwájú náà wípé èèyàn ẹ̀gbin oríṣiríṣi náà ni wọ́n máa rí but mi ò gbọ́ èmi kàn wí pé hello ká sọ tibítibí inú bíbélì àti Kùránì wípé bàbá dáríjì wọn. torí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. bẹ́ẹ̀ ni sà. lẹ́yìn iṣẹ́ fújì ǹjẹ́ oníṣẹ́ mi tẹ́ ń ṣe bí. yàtọ̀ sí wípé iṣẹ́ àfáà tí mo jogún lára bàbá mi. mo sọ nígbà tá à ń sọ lẹ́ẹ̀kan ẹ̀ ń yí wa ọmọkùnrin yóò máa dira báyìí ẹ̀ ní rárá kò sí ní tó jọ o àbó láfa òye máa jáde táfa òní máa dira. òun náà mo yẹ sọ pé láwọ́ làwọn alákòó wọ́ta ilé abilà ilẹ̀ ẹ̀sìn nìkan kò sí agbára kan kò sóògùn kan ẹ ti ẹ̀ wà lórí séèjì àìkọ́rí kan. ẹ ti ẹ̀ wà lórí séèjì ní ìsìn ẹ kò gbọ́ gbàásùgbùs látẹ̀yà bẹ́ẹ̀ kọ̀ọ̀kan gbọ́ pọ́là wàlápò ata òun náà ni ẹ ní bojú ẹ̀yìn. ó ti ṣíwájú rẹ̀ ti kẹ́yìn
bàbá o. kábíyèsí bàbá. bàbá o. kábíyèsí o. bàbá o. kábíyèsí o. ọ̀dà ṣé ẹni kó tó dé pé ẹ kú lórí ètò ẹ̀jẹ̀ tó bí yín ní ìbéèrè yìí Chief Adigun Kamoru bí agboolé fújì yìí rí lọ́wọ́lọ́wọ́ yìí àní ọ̀gá ńlá àní mátàgbàmọ́lẹ̀ àní kíblà àní ẹ̀tù ànígbá aláwo ibo lẹ́yìn fèsì. gẹ́gẹ́ bí pé èmi ò kọ́ṣẹ́ lọ́dọ̀ anybody bẹ́ẹ̀ tí gbogbo wọn pátá lọ̀gá mi gbogbo wọn pátá ni mo ṣe tí wọn àti Paso ni àti ọ̀gá wa àgbà Alhaji Wasiu Ayinde ni o Òṣùpá ni o and so forth and so on. So orí ètò ìgbàlódé àti ìrírí show lẹ́wà yìí lórí Sumikran TV ṣé tí a bá tún pè yín lọ́jọ́ mi ọjọ́ oríṣẹ́ máa jẹ́ wa lórí ètò. gbogbo ń jẹ́ ti Ọlọ́run a máa wá kọ́lọ́n jẹ́ kí ká pẹ́ fúnra wa kí iléeṣẹ́ yìí náà máa jóná lágbára Ọlọ́run. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ bá ń sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí àwọn èèyàn lè fi kàn sí yín ẹ bá ń pè é. 070 68 01 2291. lẹ́ẹ̀kan sí. 070 68 01 2291. mo ní ẹ̀bùn kàṣàbùà kan tí mo fẹ́ gbé fún yín ṣé ẹ gbà á. gbogbo ń jẹ́ ti Ọlọ́run. ògbédé kàṣàbùà ẹ̀bùn rèé o ẹ̀bùn ìpín sí ìpele méjì ìpele àkọ́kọ́ òun ni eléyìí ó wá láti iléeṣẹ́ Tèmítáyọ̀ Tradomedical Nigeria Limited àwọn ló ń ṣe bíàsì capsule àwọn ló ń ṣe mustif capsule wọ́n ní ká fún yín pé kẹ́ máa lò kára lè máa jí pépé. ẹ ṣeun o. láti iléeṣẹ́ Sumikran TV ní àti ọ̀dọ̀ olóòtú àgbà wa tí wọ́n jẹ́ olórí Abímbọ́lá Adéyẹmí Babátúndé Máyàmí wọ́n ní ká fún yín ní tówẹ̀lì ńlá yìí. ẹ ṣeun. wọ́n ní ká fún yín ní jọ́tà yìí kẹ́ máa róhun fi compose. wọ́n ní ká fún yín ní kàmpálà ìgbàlódé yìí kẹ́ rí ohun bùsára. wọ́n wá ní ká fún yín ní mọ́ọ̀gì yìí customized one ní ṣe rí bóyá ẹ wà lọ́fíìsì bóyá ẹ wà ń lé ni kẹ́ máa fi jógẹ̀. bàbá jẹ́ fẹ́ tàn kún ara ó dáadáa. wàràfà náà ọmọ gánà lé lọ́wọ́ iléeṣẹ́ Tèmítáyọ̀ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Sumikran TV kẹ́rẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́. gbogbo ẹ̀ jẹ́ fún mi ní ẹ̀bùn yìí lágbára Ọlọ́run wàràfà náà ọmọ gánà lé àgbéga lọ́tún àgbéga lósì yóò máa ṣẹlẹ̀ sí ló máa bá iléeṣẹ́ yìí àtàwa àtẹ̀yìn làwọn máa ríra wà lágbára Ọlọ́run tó bá tó dìbò yẹ́ mi èrè la tún máa rí o. ẹ ṣe bàbá pè yín lọ́jọ́ mi àníbàgbọ́ pé ẹ jẹ wa. orí ètò láwa àbí a ti fẹ́ máa kásẹ̀ ètò ńlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ètò ìgbàlódé àti ìrírí show lórí Sumikran TV a wà lórí YouTube a wà lórí Instagram a wà lórí Facebook a wà lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá lóhun tẹ́ fẹ́ bá wa sọ ẹ fi sí under comment section á dá yín lóhùn bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ ká bá yín gbé eléré kan wá ẹ fi síbẹ̀ mo kí gbogbo àwọn crew tí a jọ ṣiṣẹ́ pátápátá mo dẹ̀ kí olóòtú àgbà tí wọ́n jẹ́ olórí Abímbọ́lá Adéyẹmí Babátúndé Máyàmí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn onílù wa náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gbogbo crew pátápátá àníwára àti àṣeyè la máa ṣe láṣẹ Elédùà mi ti parúkọdá orúkọ mi ni Ambassador Káyọ̀dé Sanni ọmọ awo dáàdi 4G ọkọ ọmọ mi 4G agbólóhùn bí ọ̀jẹ̀ bàbá oyan ọkọ̀ ìyá àwọn oyin ọmọ bá jágún kìsì lọ́kọ̀ èrò rèé orí mo ń gbé kẹ̀kẹ́ mi lọ mo ń gbé kẹ̀kẹ́ mi lọ mo ń gbé kẹ̀kẹ́ mi lọ mo ń gbé kẹ̀kẹ́ mi lọ. onírúurú ohun gbogbo nígbà tá a kókó wà fún nípele nípele la dáyé.